ìjábọ̀ kí gbogbo ọmọ Yorùbá ń bí kébi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi kétékété ẹ ní bínú èmi lọ́kàn ti dá wàhálà sínú ìgbésí ayé everybody. ìlú lé o kò sówó lóde ẹ máa gbọ́ ẹ̀yin ará ìlú lé o kò sówó lóde àbí bẹ́ẹ̀ kọ́ ènìyàn ni obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló kégbe owó obìnrin kígbe ọkùnrin kígbe àwọn ọmọdé pàápàá kígbe kálukú ló kégbe owó. ẹ dákun kí lè ṣe wa gẹ̀ẹ́nà because àríta bá tiẹ̀ fẹ́ ká parọ́ fún yàn lásọ wípé àsìkò tá a wà yìí ó rọ ẹnìkankan lọ́rùn ẹni sògùn owó gan kódà àwọn gan ń kéré ra Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àmọ̀mọ̀ pé bí ó ṣe ríre o. àtòrí ti yín atẹ́rígbèpè agbèpè láì mọ̀ pé àṣẹ ìyálàyà èpè ṣì ń bọ̀. ṣé èmi lọ́kàn tẹ̀ ń pariwo? ṣé ẹ kàn fẹ́ dórí àga kẹ́ ẹ máa pòòyì ràn bí iṣẹ́ abábà ni? ìjínigbé wá gbókùn ọ́ wá wọ́pọ̀ láàrin ọmọ èèyàn. akínròkú èèyàn lójú títì. ọkọ ti di ìyàwó nínú ilé. ìyàwó ti wá dọkọ. nǹkan yọkan tí sì ń mú ìdùnnú bá àwọn ọmọ èèyàn báyìí nílẹ̀ Nàìjíríà ìyẹn ni ti Nations Cup tí wọ́n ń gbá lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ Super Eagles tí ikọ̀ wọn tó sì ń ṣe dáadáa. tá a bá yọwọ́ èyí òkú o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìkàmọ̀ nìyí o. ìkà ọ̀dájú ìkà òní. mo polongo mo palanti akíyẹjẹ dìbò f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a bá ti dìbò f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan tí ń dùn wá pátápátá yóò wálẹ̀ láláì mọ̀ wípé from frying pan to fire ni ó mà ṣe o. ẹ̀yin tá a polongo òbò fún adáríjì wá. níbo la fẹ́ bá yàrá já. ìlú lé o. kò sí síkírítì lórílẹ̀‐èdè yìí mọ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rò dáadáa tiẹ̀ bẹ̀rù ìkúnlẹ̀ àbíyamọ. wọ́n pa odidi ọba aládé wọ́n ń wọlé lọ rèé podidi ọba aládé. nígbà ayé ológun tàná gan tá a mọ̀ sí President Bọ́lá Muhammadu Buhari gan kò lè tó yìí. ó ṣe wá rí báyìí láyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. tó bá jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ ológun àwọn service chiefs yín ni ò ṣe dáadáa ẹ gbaṣẹ́ lọ́wọ́ wọn. kẹwàá di ultimate gan pariwo. ẹ mọ̀lẹ́ àní bísísí. bẹ́ẹ̀ yẹn bá lásìkò tá a wà rírọ̀ lọ́rùn wà láì tàláì mo fọ́ ọlọ́run tó ní mímẹ́ búra ń parọ́ ni. wọn ò jíjẹ́ fún ẹni àníṣe irọ́ ló ń pa o owó ló ń wá yẹn. mo bèrè ẹ títí wọn ò jíjẹ́. ẹ wo a lè mú mára mọ́. irọ́ ló ń pa o. a lè dákẹ́kù. ló ń wá yẹn. ìyà yìí pọ̀ kò sẹ́ni tí yà yí ọ̀bà epo ti loko 700 naira per litre kásì lọ rèé fọkàn balẹ̀ náà ni irú ọkàn òfòwò wa là ń fi balẹ̀. lóòótọ́ lọ l'Aṣíwájú Bọ́lá Ahmed ló lè ṣe é torí pé a wò wípé a ò gbọ́dọ̀ lékun méjì ká pòfo méjèèjì ni. àwa lẹ́ẹ̀kú Aṣíwájú Bọ́lá Ahmed wọlé tán wọ́n ní apá wọn lóṣù mẹ́fà pé nǹkan ọ̀dà kàkà kọ́ wá rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ló tún lé sí ẹni tó ti ń jẹ́ǹjẹ́ mẹ́ta wá dẹni tó ń jẹ́ǹjẹ́ ẹ̀ka ọmọ sóò ti yóò sí mọ́ ọmọ sóò ti jẹun lókù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ sì wò wá ṣe láàánú ẹ̀yin nìkan àtàwọn mọ̀lẹ́bí yín ni mo rí pẹ̀ ń gbádùn gbogbo àwọn èèyàn yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà ló ń jìyà kí ló dé? aláboyún ń kérora ọ̀dọ́ ń pariwo kí ló wá dé? Tinubu ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run.
àwọn alákìyìn lánàá bá bá bẹ̀rẹ̀ sí ní kọrin mí kìyìn lónìí wà láì ẹsẹ̀ sófin ayé ni. ìfẹ́ la ní tá a fi tẹ̀lé yín gbà náà lọ́hùn torí a nígbàgbọ́ wípé gbogbo ìyà tí ń jẹ̀ran Yorùbá ẹ bá wa mú òpin bá ní. ẹ wò ó eléyìí tí wọ́n fẹ́ kọjá ń tààrò ìtààrò tí ń ba ń tààrò jẹ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ṣe wọ́n wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá bíjọba yìí ọ̀bá yẹ yín máa pa àwọn tó bá lóye nípa ìjọba ní ṣíṣe. bẹ́ẹ̀ ṣe ṣèpínlẹ̀ Èkó ló jẹ́ gbogbo wa ó gbárùkù tì yín. ẹ wò ó ti kàn wá ọkàn wá kú ọkàn wá gidigidi tí èé ṣe kékeré kíkàn kéèyàn máa lo epo 35,000 naira lẹ́sùn máa lọ láàrin Ìbàdàn sí Òṣogbo. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ sì ṣàánú ajé ẹ ṣàánú ajé. epo ní nǹkan tó gbé ọrọ̀ ajé dúró, kò sí ná kò sí nǹkan kan. ẹ̀yin sáwà ń bẹ̀ náà ni ẹ̀ ń lo private jet ẹ̀ ń lò ó káàkiri ẹ̀ mọ̀ pé bí pọmọ ẹnìkan kan kí ló dé. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ìlú lé o kò sówó lóde àbí bẹ́ẹ̀ kọ́ ènìyàn ni. àwọn èèyàn wá ń ṣiṣẹ́ bí akúra. kígbe à ń ṣiṣẹ́ àrówó. kálukú kò sí ná kéde. òpópónà ò dáa. àrómi ẹ̀rọ lò wọ́n wá wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí àwọn ọba wa. ọmọdé pàápàá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo èròǹgbà wa ni pé ẹ̀ ń nu mi jí ojú wa nù. ó dàbí wípé ẹ wá kàn kún àdánwò tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. sísí àní dákẹ́ ìní nítorí pé mo wà lára àwọn aṣíwájú New Nigeria bloggers kí n má sòótọ́ ọ̀rọ̀. mo tẹ̀lé yín gbà náà torí wípé àfẹ́ lékun méjèèjì ká pàdánù méjèèjì ni. òjíṣẹ́ àmọ́ níbi tá a wá bọ́rọ̀ dé yìí ẹ wò ó àjọ mú nǹkan lẹ̀ o. Ṣèyí Tinubu ṣé bó tiẹ̀ jáde ńgbà náà tó ń kàmpéènì fún bàbá rẹ̀. bàbá rẹ̀ ní wípé renew hope ni. ṣé renew hope lélẹ́yìn ní àbí renew suffering? This is renew suffering. ẹ má jẹ́ àparọ́ tanra wa, kò sí hope kankan bìkan ní hope kankan pé ń bọ̀ mọ́. Sìmẹ́ǹtì ti di 6,700 naira lórí kíni fún kíni má bàa ṣe gan kí lẹ̀ṣẹ̀ wà níwájú yín. Bọ́lá Ahmed Tinubu eléyìí ga ìgbádùn ọjọ́ gan ìyà àjẹkúdúró gbólẹ̀ wá fi ń jẹ wá báyìí. ẹ̀ ń pariwo èmi lọ́kàn. a nígbàgbọ́ wípé ẹ̀mí Awólọ́wọ̀ ó wọnú yín ni. a nígbàgbọ́ pé ẹ̀mí Moshood Kashimawo Abíọ́lá yóò wọnú yín ni. a nígbàgbọ́ pé ẹ̀mí Odùduwà yóò wọnú yín ni. ẹ wò ó ẹ̀mí kankan ò wọnú yín, ẹ̀mí ìyàgbá lẹ mú wá fún wa. epo ti wọ́n, gbogbo nǹkan ti ṣe, ìyà wa ń jẹ wá lọ́tún lósì, àárín nǹkan kan ṣe mọ́. mo ń lo epo 35,000 naira láti ṣe ní tí n bá fẹ́ ṣe ni. Aṣíwájú àní ṣépè àní súre àmẹ́nu wa ò ní gbófo. gbogbo ẹni bá wa débi tá a dé yẹn ní lálẹ́ kì í ṣèpè kì í ṣàdúrà. mo tẹ́rí gbèpè nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. àwọn èèyàn wọ̀n mí ní báàfù èpè nítorí pé mo sọ̀pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. wọ́n á jẹ́ kí n gbádùn nítorí pé mo sọ̀pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ wọn tọrọ fúra lọ́wọ́ yín. Tinubu wọn tọrọ wàrà lọ́wọ́ yín. wọn tọrọ nùnù lọ́wọ́ yín. níta tọrọ náà ni ìjọba tó dáa. bẹ́ẹ̀ bá mọ̀ kí o ṣe dáadáa mọ́ ẹ dákun ẹ̀ ṣe jẹ́ padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn. tá a mọ̀ sí regional government. obìnrin kígbe ọ. tá a bá lọ ṣe regional government bóyá gbogbo wàhálà yìí bóyá tiẹ̀ tún wá dínkù. lókè pé o. Aṣíwájú ẹ wò ó kò rọrùn. àníṣe bí sísí múra gẹ́gẹ́ máa ta. ìyá eléyìí ọwá ìyà tọ́ka gàrà ènìyà tẹ́ ẹ fi ń jẹ wá o Aṣíwájú. ìyà tẹ́ ẹ fi ń jẹ wá yìí ìyà ìkà gàrà torí wípé kí ni àrò wípé ẹ̀yin lẹ́wàá kó wa sínú oko làásìgbò tá a wà yìí. a mọ̀ pé ẹ̀yin lẹ́ẹ̀ṣe kí ni lẹ́ẹ̀tún ní lè ṣe tó tọ́ faraàlú. èyí ọ̀dà o èyí ò dá o kò dáa rárá ni kò dáa tàbá ní ọ̀dà kò dáa ní tí ọ̀dà olùkọ́ méjì kò dáa ni.
Democracy, welcome to Nigeria. There is no longer democracy in Nigeria. We are happy. Democracy. We are suffering and smiling. Tẹ́ bá sì sún ọmọ Nàìjíríà tẹ́ sọ̀rọ̀ ọmọ Yorùbá tẹ́ sún wa kò gírí á lọ rè tó sọ̀jà wa á lọ rè wọ́ padà. Welcome to Nigeria. Ìnira yìí ti pọ̀ jù. Yeah. Òpópónà Lagos Ìbàdàn express road èyàn ò lè rìn bẹ̀ lálàáfíà mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló dé? Ìgbà tó tún kú jẹ́ wípé ẹ̀yin ò ní rin òpópónà helicopter lẹ́ ń gbé kiri presidential jet lẹ́ ń lò ó kiri ẹ̀ mọ ìyà tí àwa masisi ẹ̀ mọ ìyà tí ń jẹ wá. Ọmọ Nàìjíríà máa fún lé o. Ẹ ṣe wọ́wọ́ ọ̀rọ̀ kọ̀kẹ́ fi ṣàdá. Nàìjíríà. Ẹ bá wa wá solution sí gbogbo kùdìàkudìà yìí. Wọ́n gbẹ̀mí àwọn ọba méjì ní ìlú Èkìtì ní Ìfanáfásù. Adarí wa. Wọ́n gbẹ̀mí ọba ní Kwara State ní Koro. Wọ́n gbẹ̀mí wọn ní Ìfanáfásù. Àwọn èèyàn ń lọ ní òpópónà Èkó sí Ìbàdàn wọ́n jí wọn gbé. Etí ẹ̀ wá gbọ́ ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni tó dé náà tẹ́ ẹ bá sáàkì tẹ́ ẹ bá torí wípé ọlọ́pàá gba bribe lórí títì wọ́n tọrọ owó lórí títì tẹ́ ẹ gbaṣọ lọ́rùn wọn kí ni tẹ́ ẹ fẹ́ wọn máa ṣe ọlọ́pàá tẹ́ ẹ ti tírẹ̀nì bí wọ́n ṣe ń yìnbọn ẹ ti tírẹ̀nì wọn ní àwọn ọ̀nà tó wà very very dangerous téèyàn tán fi yàtọ̀ sí àwa ordinary citizen ẹ ti tírẹ̀nì wọn ẹ wá ṣàdédé gbaṣẹ́ lọ́rùn wọn sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n padà ya kanran jẹ́gbọ́n sínú ìlú ni ẹ wá ní terrorism pọ̀ ọ̀gá ológun ẹ̀ ń sáàkì ẹ̀ ń gbaṣọ ẹ̀ ń dismiss àwọn ọmọ ológun àwọn ológun tẹ́ ẹ ti kọ́ bí ẹ̀ṣẹ̀ máa ń lo nǹkan ìjà olóró ṣé ẹ mọ̀ wípé ẹ̀ ń kọ́ wọn náà ni wípé ká yíjú padà sí àwa innocent people wọ́n ti wá ń yíjú sí wa àrí nǹkan kan ṣe mọ́ àwọn ajínigbé wá pọ̀ jaburata olè òjì agbádùn kò sí ètò ààbò mọ́ Kò sí láyé mọ́ o. ẹ̀yin ìpínlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá sì máa lo àmọ̀tẹ́kùn ẹ lọ rèé establish àmọ̀tẹ́kùn ẹ jẹ́ kí àmọ̀tẹ́kùn ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ Ìlú tó kù. ẹ wo Èkìtì ẹ wo àrà tí àmọ̀tẹ́kùn dá lẹ́nu àná sóni lẹ́yìn tó túmọ̀ sí wípé àwọn èèyàn wa ní nǹkan tán lè fi gbèjà wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams síbẹ̀ tí ẹ̀ sọ́jọ́ kìíní àná wípé ní ọmọ ogun tó lé ní 20 million àbí nǹkan ní ẹ kó wọn ta ẹ jẹ́ wọ́n pọ́n sí àwọn inú igbó wa gbogbo òpópónà wa kò sí security mọ́ ẹ̀mí wa ò dé a lè sùn ká dijú méjèèjì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń tẹ́ fi ń san fún wa yóò dá Ṣubú wàhálà. ẹ̀ tí ẹ̀rọ tàwa tá a jẹ̀yà nítorí yín àwa tá a gbéṣẹ́ pé nítorí ipa sọ̀pọ́ọ̀tì yín ẹ̀ tí ẹ̀rọ ìyá yìí pọ̀ béèyàn kan bá ní ti ń bẹ́lẹ̀ yóò kan òun bóyá sògùn owó ni Tí mo bá tẹ òun kàwé lájọ́ sí. béèyàn bá ní ti ń bẹ́lẹ̀ yóò kan òun Iṣẹ́ ọlọ́. wàláì mo tún fọlọ́run tó ní mi búra ó ṣògùn owó Tí ni mo gbọ́ lọ. ìjọba gan tó jẹ́ ìjọba ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ hàn gan kérora International lọ́jọ́. ẹ wá ní àfòyín lóṣù mẹ́fà ẹ lọ bọ́kàn balẹ̀ Ìrìyà yìí. ráìsì di 70,000 per bag àwa ń ra kóńgò ní 2,700 Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tẹ́yìn òkúkú fowó rà rẹ̀ sí bó o lẹ́sẹ̀ mọ̀ wípé ìyà ń jẹ mẹ̀kúnnù òkú ebi wá pọ́ńtà gbogbo ẹ̀ sì wá nǹkan sí ẹnjìníà Ṣèyí Mákindé ẹ̀yin náà mọ̀ bọ́ta yanyanyanya ni wípé ká tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìṣẹ́jú lẹ́sìn ń lọ ọ̀dọ́ wọn lẹ́ ń bá wọn fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ sẹ́yìn náà wàá lè sọ fún wọn pàrọ̀ nílùú gọ́vùnà Abíọ́dún gbogbo yín lẹ̀ ń fìyà jẹ wá báyìí o gbogbo èpè tí ìran Yorùbá bá sẹ́ èmi náà mọ̀ pé mo nípìn ń bẹ̀ torí wípé kí ni mo fi gbogbo ara kàmpéènì f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé a nígbàgbọ́ pé yóò ṣe dáadáa ni dáadáa wọn ò wá ń dá nǹkan kan o wọ́n kàn ń pòòyì ràì níbi iṣẹ́ àbábà tíátà. Ìgbọ́ ti dé o, bàbá lókè kó fi dùn wá nínú ọba rẹ̀. Wàsó Àyìndé wá sí Ìbàdàn ó kérora Nàìjíríà. ó ké pẹ̀lú omijé lójú wípé bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé àkànbí ọmọ olódó ọdún yín ò dẹ nǹkan kan mọ́ ẹ wò ó ara ni wá tó bá yá ń sìn táwọn ọmọ Nàìjíríà bá wá fọ́n sórí síta tó bẹ̀rẹ̀ sí ní protest against ìjọba yín ẹ tún wá máa ní káwọn ọlọ́pàá àti sójà ọmọ fún wa ní tear gas ẹ̀yin náà wò ìyà tí ń jẹ wá báyìí tá à ń pa á mọ́ra ẹ sì níbẹ̀rù Ọlọ́run ẹ bá ń ṣá ètò yìí kọ́ kan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu la bí ọba kan Tinubu la ẹjọ́ kan Ṣèyí Tinubu la bí ọba kan Ṣèyí ẹjọ́ kan Fọláṣadé Tinubu la Ìyálọ́jà
àwọn ọmọ ẹ̀yẹ̀dẹ̀ positives nìyẹn jẹ́ wọ́n mọ̀ ìyá tá ń jẹ abẹ́ tí ẹ fẹ́ gbèpè ni ìyá ń jẹ wá Tinubu ó sì níbẹ̀rù Ọlọ́run ẹ wá jókòó sí France ẹ tó ń wo bọ́ọ̀ Super Eagles ẹ tó ń ṣe fídíò rẹ̀ á tó ń wò ó that is just the only thing tó sì ń kíìpù wa tí ń jẹ́ kí inú wa ó sì máa dùn lọ́wọ́ ẹ̀ náà ni Nations Cup tó ń gbá lọ́wọ́ pípọ́ ọmọ Nàìjíríà sì ń ṣe dáadáa tá a bá yọwọ́ èèyàn òkú o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀yà máa jí làárọ̀ ká máa wọn èpè fún yín ni ọ̀yà ká lajú lọ́sàn-án ká fún yín lépè ká máa lọ lé lálẹ́ gan ká fún yín lépè torí ìwà ìpèlẹ̀ ń wù kí ni tó dé ìgbà tẹ́ ẹ wọlé láàrin ọ̀sẹ̀ bíi méjì tẹ́ ẹ yan àwọn mínísítà iná ìjọba ranjú kalẹ̀ aloná fún bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nígbà ó dọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin báyìí la bá paná làbá tún rí ná mọ́ àwa dẹni tí ń rí ná lẹ́ẹ̀kan láti ìgbà tí ọdún 2024 ti bẹ̀rẹ̀ bàbá ní kóńkálukú ó bẹ̀rẹ̀ sí ní ń pè wọlé ní ìsìn wípé agbègbè rẹ̀ jẹ́ rí ná lò. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣèjọba ìpínlẹ̀ Èkó ẹ ṣe dáadáa kí ló wá dé kí ló dàrú mọ́ yín lójú ńgbà tẹ́ dórí àga tẹ́ ẹ ti lẹ́ ń pòǹgbẹ́ fún tipẹ́tipẹ́ bí ẹ bá mọ̀ pé kàńdá ń bẹ́nu rẹ̀ sì ti ń dàjọba yín láàmú tí ọ̀fẹ́ jẹ́ ṣàṣeyọrí ẹjọ́ wọn dànù àwa ò ní dákẹ́ mo promise yín nìyàn á bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní tako ìjọba yín torí pé ìjọba yín is anti-masses ni kì í ṣe ti masses rárá ẹ̀ ní àlá Tinubu ìnira ló kó bá wa kò sí òmìnira kankan ẹ̀ ń kónira bá wa ní ìyà ń jẹ wá a lè jẹ́jẹ́ méjì bèlè ń tà sí pé yóò tiẹ̀ wá jẹ́ mẹ́ta tipátipá la fi ń jóúnjẹ kan Tinubu sẹ́ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ni àbí ìbẹ̀rù Ọlọ́run ni ò sí ló kan àyà yín kí ló dé tá ẹ wá ń ṣe báyìí ẹ yé wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́ ẹ padà sí ríjọ́nà ẹjọ́ wo ilẹ̀ Yorùbá ó dúró sílẹ̀ Yorùbá ẹjọ́ wo ilẹ̀ Ìgbò ó dúró sílẹ̀ Ìgbò ẹjẹ́ owó ilẹ̀ Haúsá ó dúró sílẹ̀ Haúsá ẹjọ́ ń kálukú ó máa lo nǹkan àlùmọ́ọ́nì rẹ̀ láti tún ìlú rẹ̀ ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí àlàbọ̀rù wá fẹ́ dẹ̀wù mọ́ yín lọ tí gbogbo nǹkan wá dàrú sí tẹ́lọ̀ yín ọ̀rá sọ́rán mọ́ ni kí ni ti ń ṣẹlẹ̀ gangan joyè à ó sókùnkùn sáwa tó a expect irú nǹkan báyìí lọ́wọ́ yín àmọ́ ó ṣe làáwí o balẹ̀ ẹni bá jalè wọ́n ló ṣe làáwí. àkókò àmújàmú tán ní ìlàrọ̀ sẹ́ni ilé àwọn tó jí. Sinetọ̀ Ọ̀dẹ́bí yìí o ládọ́là Buhari kò lè pẹ́ ń kẹlẹ́ pẹ̀kúyàmẹ́t nígbàdàn sanilé Adélabú o. àwọn service chiefs yín ẹjúwe ilé fún wa kì í ṣe dandan ní kẹ́ ẹ lọ loyalist yín láti jẹ́ inspector general láti jẹ́ chief of army staff láti jẹ́ gbá láti jáwo ẹjúwe ilé fún wa ètò ààbò yìí ti mẹ́hẹ̀ jù. ẹ fún àwọn àmọ̀tẹ́kùn lórí ọ̀fẹ́ ká náà máa lo AK kí ẹ kó sínú igbó wa gbogbo ká lọ rèé fíṣọ̀tù àwọn apààyàn yìí. ọmọ Yorùbá ń bẹ́ẹ̀ àtún ní gbádùn nígbà Fúlàní ń bẹ́ẹ̀ a nítorí pé Fúlàní ní bẹ́ẹ̀ lágbára ẹlẹ́sìn rìn fi pọ̀ lọ́wọ́ ọ̀ràn Fúlàní Yorùbá tó ti ń bẹ́ẹ̀ Yorùbá ìwọ náà ró Yorùbá lágbára ẹ fún wa ní state police ẹ jẹ́ kí security ó pọ̀ àti pé ẹ yé gbaṣẹ́ lọ́rùn àwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ ààbò gbogbo àwọn tẹ́ ń gbaṣẹ́ lọ́rùn wọn yìí kò síṣẹ́ méjì tí wọ́n ó ṣe bí wọn ò bá yadigunjalè wọ́n lọ rèé ya kanranjágbá sílùú ni àwọn náà ní tẹ́rọ́rìstì torí wípé ẹ ti tírèèni wọn láwọn ọ̀nà tí èèyàn ń gbà lò bọ́n tí èèyàn ń gbà lo nǹkan olóró tó lè ṣe ara ní ìjàmbá tó lè gbẹ ẹ̀mí láàrin ìṣẹ́jú kan ẹ wá ní wọ́n máa lọ ní láìṣètò tó dá fún wa àkọ́dá ìjọba Nàìjíríà ẹ̀yin nu àṣetánì nu ní tí ń bìyàn láyé obìnrin tó bá ṣe wípé bẹ́ẹ̀ náà lèèyàn ṣe tí gbogbo wa jáde nú òjò nú ẹ̀rùn tá a dìbò fún Bọ́lá Ahmed Tinubu tọ́tọ̀ wá wò wípé ìyà àjẹkúdórógbó lẹ́ẹ̀mọ́ fi pa wá lórí kì í ṣe wípé bóyá torí pé bóyá kinní kan àti bóyá jẹ́ aṣíwájú ní Nàìjíríà bloggers ẹ jẹ́ àgbéyàn tì ká wá gbé ìnira tí aráàlú ń fèsì ká gbé. tí ò bá dẹ̀ wọ̀ fún yín ajẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́
ẹ jẹ́ padà ẹ jẹ́ gborílẹ̀-èdè tá a kunlẹ̀ ń pòǹgbẹ́ fún gan. Kí ló wá dé gan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Bọ́bá wá fẹ́ le jù bẹ́ẹ̀ lọ wájú ń kálukú ọ́ dá dúró. Ẹ jẹ́ Yorùbá ó lọ lọ́tọ̀, káwúsá ó lọ lọ́tọ̀, kí Ìgbò ó lọ lọ́tọ̀, ká ṣètò ààbò wa bá a ṣe fẹ́. Eléyìí pọ̀ jù. Wọ́n wá ń gbẹ̀mí àwọn ọba wa ní fọ̀nàfọ̀nso. Wọ́n wá mú òkú ọba wá dé ní tán fi píkọ̀pù gbé ọba aládé ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba yìí náà ṣe bá ṣèkìlọ̀ fún yín ẹ gbọ́. Ìgbà tó jẹ́ wípé ẹ ti fi ìṣẹ̀ṣe lẹ̀ ẹ ṣe ìṣẹ̀ṣe mọ́. Wọ́n wá ń yìnbọn fún yín mọ́dìdí ọba aládé tú ẹ̀ kàtúà ìtọ́ lórí yín. Ọba tí ń lọ rèé kúnlẹ̀ síwájú pásítọ̀ tí pásítọ̀ wá ń fọwọ́ ra yín lórí ẹgbẹ̀rún fẹ́ǹsìkì òrórí burúkú. Ní ọba mélòó nígbà ayé ìwáṣẹ̀ nígbà ayé àwọn baba ńlá bàbá wa ọba mélòó láǹkà yìn nípa ti ń kutu ẹ ẹ̀yin yìí náà ni Fúlàní ń dojú ìbọn kọ yín ẹ sì ń kú bí adìẹ gólóbà. Ẹ̀yin ọba aládé gbogbo ẹ ṣe fi kábíyèsí Olódùmarè ọ̀nìrìṣà àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bí àti àkàn aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ kábíyèsí ẹ̀yin náà pàrọ̀nù yín àtọ̀dọ̀fin àwọn pátí kan wà tó ń jẹ́ pátí ẹlẹ́sìn rìn tẹ́ ń lọ tí ń kó ìdọ̀tí bá ìran Yorùbá ẹ̀ mọ́ lọ mọ́ ẹ pé ìpàdé gbogbo lọ́balọ́ba Odùduwà ń yóò lẹ́gbẹ́ pé Odùduwà pò ń lọ ṣọ́ọ̀ṣì ǹjẹ́ ẹ rí Odùduwà mọ́sálásí kí n bo lẹ́ fi Ṣàngó sí Ògún lákàyè ọ̀sìn mọ́lẹ̀ ńkọ́ kí ló wá dé ẹ̀yin ọba yìí àánú yín nìkan ń ṣe èèyàn bí wọ́n ṣe ń pa yín lẹ́yọrọ bí ikú ṣe ń mú yín lọ lẹ́yọ kọ̀ọ̀kan láì ṣe kú àtọ̀dọ̀ Ọlọ́run ikú bí wọ́n yìnyín ń bà lẹ́wà ń kú tú ẹ bí adìẹ ọ̀nìrìṣà ẹ má wọ orí adé ńlẹ̀ mọ́ ẹ má fi adé Odùduwà ẹ má wọ́n gbàgede mọ́ ẹ má lọ àwọn patí tí wọ́n ti ní kẹ́ ẹ máa pe nọ́mbà tẹ́ ẹ fi ń kọ̀ tí kéèkì ẹ̀yin yìí náà ló yẹ kẹ́ ẹ bá Aṣíwájú Bọ́lá Ahmed sòótọ́ ọ̀rọ̀ pé gbogbo nǹkan ti yìnrìn kàkà kẹ́ ẹ sọ fún wọn pé nǹkan ti yìnrìn ẹ sọ ìtẹ̀yìn ó ṣe tẹ́ ẹ jẹlẹ̀ ń bá kì í gbogbo ẹ̀yin ládéládé lóyè tẹ́ ẹ bá ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe lẹ̀ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ń fi ọmọ Yorùbá lẹ̀ kí ìyàwó máa jẹ wá lágbára lọ́wọ́ ọlọ́ ẹ̀ ní sọ̀kalẹ̀ ayọ̀ lórí àpèrè tẹ̀ wá. ìyá yìí pọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ pàrọ̀ ònú yẹn pọ̀dọ̀fin. oníkun lọ́mọ kàlọ́ ọmọ tìta o. ẹ wá ní àfọkànbalẹ̀ ká fọkànbalẹ̀ àwa forítì orí ti pa kí ló wá dé níbo la fẹ́ bá yàrá já àti forítì orí ti á pa báyìí. ìjọba dọwọ́ ṣe ewu Ṣàgárí o. Buhari gẹ́gbà ń kọ́ńpléènì ń pa rẹ̀ kò le tó báyìí. Bọ̀dá Tinubu ti yìn yìí ti lé jù. Ṣèyí Tinubu bàbá tó bá gbèsò òkà ọmọ rẹ̀ ọ́ jẹ́ ń bẹ́ o. bá bàbá rẹ̀ sọ̀rọ̀ bá Aṣíwájú Bọ́lá Ahmed sọ̀rọ̀ a fẹ́ràn Tinubu pọ̀ a sì tẹ̀lé torí pé ìran Yorùbá ni wá iná ló jẹ́ àtẹ̀lé tọkàn tara àmọ́ tó fi ń san fún wa yìí ọ̀dà epo wa wọ́n gegele 700 naira per litre a sì ń ṣiṣẹ́ bí a ti ń ṣiṣẹ́ à ń gba 15,000 lóṣù bó o lẹ́sẹ̀ fẹ́ ká ṣe ṣé ká jẹ́ adigunjalè síta ni ṣé ká bẹ̀rẹ̀ sí ní fira wá ṣògùn owó ni gbogbo àwọn ọmọbìnrin wa ti daṣẹ́wó wọ́n ń bá wọn sùn wọn ò tún rówó san fún wa nígbà tó ẹgbẹ́ ní tó gbáṣẹ́wó gan ò ló lọ òun gán kàn fi àyà àjìlé ń ṣe gbogbo ẹ̀ kò sọ́mọ sóò ti yó mọ́ àwọn èèyàn ò ti èbímọ rẹpẹtẹ mọ́ ẹni ó ní mọ́tò Tinubu ti gbọ́kọ̀ ń di ẹ̀ ẹni tó ní mọ́tò Tinubu ó ti gbọ́kọ̀ ń di rẹ̀ ń ti ń fẹsẹ̀ rìn ẹni ó lọ́kadà ò tiẹ̀ lè kú òun lé mọ́ njó láwàá ṣe gbogbo rándanrandan yìí dà njó láṣẹ gbogbo yánmọ́yánmọ́ yìí dà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣàánú wa. ó dáwọ́ ọjọ́ náírà mi ìbúra yìí mú mi Gbàdámọ́sí ìbúra yìí wọ́n mọ̀ Babangida. ẹni ó dẹ̀ sọ́mọ yẹn nú olórin ìyẹn bàbá wa K1 The Ultimate ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tá a gẹ́ ń sọ lẹ́nu wípé ìlú ń bínú à ń bínú sí ọ Tinubu bàbá wa ní ọ́ èmi ọ̀mọ́rú bàbá tí yín tẹ̀ ń wò sùn tí ìyà ń jà wọ́n ọmọ yín ìyà ń jẹ wá ìyà yín ti pọ̀ jù agbèpé nítorí mọ̀dẹ́ni tí ọ̀pọ̀ àwọn èèyàn ò bá sọ̀rọ̀ mọ́ nítorí Bọ́lá Ahmed Tinubu
torí àwọn èèyàn ń gbà náà wọ́n ń sọ fún mi pé Omíyalé Bọ́lá Ahmed Tinubu ò ní dáadáa kankan tó fẹ́ ṣe, mo wà lórí pé yóò ṣe dáadáa, kódà ẹlòmíín sì ń pè mí lọ́dàlẹ̀ dọ́là torí wípé kí ni mo wà lórí agitation wípé àfi kí ìran Yorùbá ó dá dúró, iná wà ní mo wà lórí ẹ̀ ni mo gbé dání, àmọ́ gbà wá wò wípé bọ́rọ̀ ṣe ń lọ yìí ó ṣeé ṣe ká lékun méjì ká pòfo méjèèjì, àwa fún yín ní sọ́pọ́ọ̀tì pé kẹ́ ẹ fi dé orí àpèrè kí lẹ dórí àpèrè sí Aṣíwájú àti ìrìntí dàda yín fẹ́ dà o. súnmọ́ bí láìlà sí ìlà òwúwà. àwa ń ṣẹ́ dọ́là ní 1,650. ẹ forúkọ kí ni tó dé. fún nàìjà ìjà ló bá ṣe fún. Tinubu àwa kì í. ẹ̀yin náà ti ní kàbá àti ajáàkì ìjọba. Why don't you just fish out these cabals? ẹ má jẹ́ wọ́n dorí ọmọ Yorùbá ẹ má jẹ́ wọ́n tì wá sí yín. bá bá sì tì wá sí yín bá a bá jáde ẹ̀ ní ìwò tán. à ń kìlọ̀ fún yín báyìí. ìjọba ẹ gbọ́ kìlọ̀. ntọ́ dáa ni kéèyàn gbọ́ kìlọ̀. ajá tí ọba sọnù ń gbà míì wọ́n ní òní gbọ́ fèrè ọlọ́dẹ. àmọ́ wàá fẹ́ kẹ́ ẹgbẹ́ fèrè ló jẹ́ á máa sọ tinú wa fún yín o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. nàìjà ìyà yìí pọ̀. òun ló fi bá wa sanwó lẹ́sàn-án wọn ẹ̀ṣẹ̀. adìyẹ yókùn adìyẹ pọ́kún. ẹlẹ́dìyẹ ọ̀pọ̀ mọ́ ẹ. adìyẹ yọ̀pọ̀ adìyẹ pọ̀pọ̀ o. àwọn ẹlẹ́dìyẹ ọ̀pọ̀ mọ́ ẹ. agbádìyẹ tà á fọwọ́ lọ́wọ́. ọyọ yìí méjìlá ọ̀pọ̀ àkọ́jọ́jọ́. ó tó ń bí ètò. kò tó ń tá máa ń mú ọ̀run. torí kò. ìgbà tá a gbá díẹ̀ tà tá a wá rawó kí wàá lẹ ṣe fún ara ẹ̀. a ní Buhari ọ̀dà Fúlàní òṣùwọ̀n agbéran Yorùbá síbẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyà ti fẹ́ pa wá lórí. èmọ̀ mẹ́rin ìbálẹ̀ ọlọ́dún ká pẹ́ ẹnìkan ò pọ́n. ìyà yìí ti fẹ́ pọ̀ jù. This is getting out of hand. ò bá lè dá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, this is getting out of hand. ṣé ìdùnnú yín ni kí ìran ju kí gbogbo ọmọ Nàìjíríà ó kàn máa jìyà ni. ò bá lè dákẹ́ tó bá sọ di truth. ẹ lọ wo iye mọ́tò tí ń bẹ lórí òpópónà báyìí. ó ti dínkù jọjọ. fáwọn lẹ́. kì í ṣe pé ó wù wọ́n láti máa fẹsẹ̀ rìn, ẹ ti gbọ́kàndì wọn ni. ẹ ti gba láìfo ẹlòmíì lọ́wọ́ rẹ̀, ẹ ti yí ìgbésí ayé rẹ̀ padà. láìlò. sáà wá ṣìbòdì ni. àtẹni. sáà dìbò la dìbò fún Tinubu ni. ọjọ́ kan. àbútí á jẹ́ báyìí gan. mọ̀ ó ti dájú. ó mà ṣe o. táwa ni ó là wá nù ìyà yìí. mo ti sọ tẹ́lẹ̀. ta ni ó gbà wá nù ìyà yìí. àwọn ọba ò bá lè mú. ẹ wá jẹ́ akéèpọ̀ Ọlọ́run bá là á. oníṣàpọ̀ tẹ̀dá onítọ̀hún ó dájú kó tó sọ mí jẹ́ aláìní. àyíjẹ́ mo yá akẹ́rù ni mo yá ọ́. ẹ jẹ́ bá ń ṣí ètò yìí kọ́kan Ṣèyí Tinubu lá. nínú àwọn ọlọ́dẹ. mo fẹ́ kí tòyọ́ kan gómìnà Ṣèyí Mákindé. àtọ̀dá kan ṣùdí mi ò ọ̀la. tó rẹ̀ ṣe bẹ́ẹ̀ nù kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lè débẹ̀. lọ́pàá bí orí bú Kúdírátù ní ọláyín kásímọ̀ dáàbò. gbogbo wa là ń pariwo kiri èmi lọ́kàn èmi àṣeyà lọ́kàn wá. Abíọ́lá. tọkọtaya symbol of democracy. ẹ̀yẹ̀sẹ̀ yá wo Abíọ́lá ká fi ṣàwòkọ́ṣe àtọkọ àtìyàwó Abíọ́lá de abode symbol of democracy. adẹ̀rẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a sọ wípé renew hope o. déédéé ìbàdàn súlẹ̀ ọmọ bàlókun kò bọ̀mọ̀ jẹ́. Tinubu nǹkan lé. ọlọ́run bá wà á bọ̀. ọkàn ń pòyì bí iṣẹ́ àbábà ni. gbàgbọ́ bí yóò gbàgbọ́. ẹ̀jẹ̀nu wa tọrọ mọ́ láàrin ìlú àwa tá a polongo fún yín. ẹ̀jẹ̀ arọ́rọ̀ sọmọ́. ó jáde táyé. ìyá yìí pọ̀. ohun tó. sẹ́ni tí ò tí ì jẹun lẹ fẹ́ wàásù fún wípé nǹkan sì dáa nǹkan sì máa dáa kó fọkàn balẹ̀. kẹsàn-án wíwá. oṣù keje àtàwọn mẹ́jọ tó kù. àti gbẹ́nu lóṣù kẹjọ. àtàwọn tí wọ́n bá ẹ̀ka òun bámúbámú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ohun tó pamọ́. kálẹ̀ mi mọ̀ pé bí ó ṣe rí rèé ni. ọ̀run kẹwọn. ìní forí gbèpè tí mo gbà ń torí yín. òyìnbó ọlọ́run pàlọ́. èpè yìí pọ̀. àbẹ́ sì fún mi lówó bẹ́ẹ̀ bá fún mi lówó ẹ mú rìsíìtì rẹ̀ kẹ́ mú ta. a tẹ̀lé yín pẹ̀lú ìfẹ́ ni. ìjọba padà ó tún dá. a sì la Àbújá lọ rèé wo Swearing yín kálẹ̀ àmọ̀ pé Swearing ipá sọ́fà la lọ rèé wò ní. bó tiẹ̀ jẹ́ pé Alhaji Musiliu Àyìndé ọmọ Akínsànyà ìlú sponsor gbogbo tírípù lọ sí Àbújá.
Ìṣíọ́lá. tá a jẹja tá a jẹ gbogbo ẹ̀ tínú wa ń dùn pé hope ti dé nípa lọ́jọ́ ọ̀la nínú Nàìjíríà wípé Tinubu ọba wa ṣe gbogbo nǹkan bó ti tó àti bó ti yẹ àsokò ìyà oko ranù là ń lọ àti bàbá ò tiẹ̀ mọ ń tọ́kàn bàbá kẹ̀ ń pò yìí ni. láyé ọlọ́run sáájú ọba. mo tiẹ̀ dúpẹ́ yìí tí ìmọ̀ rí káwọn èèyàn tó máa gbé mi ṣépè. àbọ̀ òdúdú àkàlẹ̀ ìwúre sọ. lọ́rọ̀ àgbàdàbọ̀ òdúdú àkàlẹ̀ ìwúre sọ. mo dìsáàfù èpè tèmi gá bá ń purọ́ fúnra mi ló kù because gbogbo ìgbà tí èpè yìí ń wá mo wò wípé kí ló dé tí ìran Yorùbá fi lè máa ṣépè wípé a support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àmọ́ ní ìsìn mo wá rí pọ́n tó ṣépè ọ̀jẹ̀bi wọ́n rí pèsè bàbá kan ń fò kí bí ẹyẹ ni nǹkan kan ò ṣiṣẹ́ ayé Nàìjíríà ti worst kò sí ná kò sí nǹkan kan rélìwé ègò ò ṣiṣẹ́ dèpò pé rélì road ráìsì 70,000 per bag Tinubu ẹ̀yin ò fowó rà rẹ̀ sí wọ́n ń kó fún yín palliative tẹ́lẹ̀ fẹ́ fún ọmọ Yorùbá tẹ́lẹ̀ fẹ́ fọmọ Nàìjíríà ń dà tálẹ̀ fún palliative àwọn fẹ̀nọ́rẹ́bù gbogbo Nàìjíríà gbogbo ọmọ gbogbo aráàlú ló ti di fẹ̀nọ́rẹ́bù pátápátá kò sẹ́ni olóòlọ́ báyìí everybody ti dá láì ní nígbà tí èèyàn bá ń lo epo 50,000 lójúmọ́ nílé iṣẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run èlò ló fẹ́ pa àkọ́dáfá eléyìí ọ̀dà ìyàrá àjẹmúmísí ní sufrinance máa ilé ilẹ̀ ń fọ̀rọ̀ wá ṣe. ọmọ rẹ̀ mọ́tẹ̀rí ọmọ ajú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àbáyíjà o àti ìjà àti ìbínú àmọ́ ẹ má jẹ́ ó dojú ẹ má jẹ́ ó dọ̀tẹ̀ ẹ wá nǹkan kan ṣe sọ̀rọ̀ wa ìpànìyàn yìí pọ̀ ebi pọ̀ àìríṣẹ́ lóde kò tiẹ̀ sí nǹkan kan epo ń wá àwa ń repo. ọmọ tí fọjọ́ gbogbo dára bí ẹni. ọmọ òtò. sọlọ ń dìídì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wá láti wá fìyà jẹ wá ni ẹni tó wo. torí kò tiẹ̀ yé mi gan ìwọ̀n tó ṣàwí. n ò mórin tá a kọ sí gbẹ̀dù. láti ṣeré sílẹ̀ kò lè rí un wí. ọmọ fọjọ́ ṣeré sílẹ̀ kò tó lọ rẹ̀ mú o. orúkọ tí lisa bíbí sílẹ̀ kó tó kún jọ sí agbègbè ọ̀kàlà ọkùnrin ọkùn. àtúnlù tàbí ẹni jọba. ẹ wò ó dúró tìlú lọ́jọ́. ọkàn mi gbọgbẹ́ I'm filled with sadness ọ̀dà gbọ́ọ̀rọ̀. nígbà tí mo rí òkú àwọn ọba aládé nílẹ̀ Yorùbá ilẹ̀ lọ́jọ́ sí. náà Fúlàní wá ń wọnú ààfin pọba wọ́n wọ kóró tí gbogbo. ní ìpínlẹ̀ Kwara wọ́n pọba wọ́n tó jí àwọn ìyàwó àtọmọ ọba gbé lọ. wá. Eléyìí ọ̀dà ọmọ fọjọ́ ṣeré sílẹ̀ kò tó lọ rẹ̀ mú o. ẹ fàlùdà ó. onílù. ẹ wò ó ga ọmọ lọ́wọ́. Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá. nínú ní ẹ̀fà. a jẹ́ kí gbogbo àwọn tí ẹ agitéèsì wọ́n jẹ̀bi. ẹ jẹ́ kọ́ láwọn bá wọn sàn ọjọ́. first president Abubakar. kí ló dé tó yẹ wípé tó bá ti di àsìkò ìran Yorùbá asábà máa ń ní kọ́má. a sì rò páyé President Bọ́lá Ahmed Tinubu you have been through so many things ẹ ti ṣe sẹ́nítọ̀ ẹ ti ṣe gómìnà kọ́lọ́n tó wá gbé yín dépò ààrẹ kí á ló dé tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ wá ń pòòyè. Are you a circumstances president? kò fẹ́ yé wa mọ́ sí ọ̀sásẹ́ lẹ́nu yín ni bí ọba sásẹ́ lẹ́nu yín ẹ jẹ́ á mọ̀ bí a fẹ́ dojú àjọ àkọ. ìyà ń jẹ wá òsì ti ń tolósì yìí sí olówó gan ti ń dolòṣì. ṣé màá ń tẹ́ńtẹ́ lọ lápapọ̀ ẹ jẹ́ kọ́ láwọn bá. mẹ́fà láti federal level tó fi dé local council level yìí o ẹ jẹ́ kọ́ láwọn bá. ẹ wájú àpọ̀ lọ́hùn ká pé pọ̀ lọ́hùn ọba mi àlá. Ahmed Bọ́lá ọmọ Tinubu amẹ́ríkà náà mẹ́jọ ni o ọmọ ajá àbíbátù mọ́gàjẹ́ ìyálọ̀ ọjà ìjẹ́nẹ́rà ọmọ ojú ẹsẹ̀ apá ọ̀tá òní ìkẹyọ orúkọ tí Tinubu ọjọ́ ti fi sílẹ̀ lọ́jọ́ sí tí ọ̀bàjẹ́. orúkọ tí Tinubu ọjọ́ sí fi ilẹ̀ tí ọ̀bàjẹ́ bàbá ó ti ń bàjẹ́
ọmọ Tinubu Lagos State. Nàìjíríà dọwọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nǹkan ti dorí kodò. Nǹkan kan ò ṣiṣẹ́ mọ́. Ogun State. Are you happy about it? Ṣé kẹ̀kẹ́ máa lọ kẹ́ máa kẹ́ńtọ́rọ̀ àjè káàkiri ṣe ń lọ dání. Gọ́fúnà. Ẹ̀gbọ́n wo express wà láì ojoojúmọ́ là ń ròkù. Òkun wà lẹ́sprẹ́sì. Ẹ lè kọjá lọ́mbì kan àwọn èèyàn ń tọrọ owó jẹun ni. A dẹ̀ ní pírẹ́sídẹ̀ǹtì. Bẹ́ẹ̀ a dẹ̀ níjọba. Ghana ò rí ìnira tó báyìí tọ́lọ́run fi gbàdúrà wọn. Bóyá kí irú ń tó ṣẹlẹ̀ ní Ghana kó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ká lè bọ́ lóko ẹrú tá a wà ní. Ọmọ ìjọmú ìyájú tíwájú ọba mọ́dẹ̀. Ní ọba kìdẹ̀ ìdákúá ó. Dàda mọ́dà sílẹ̀. Ẹ bá ń ṣe ẹ̀kọ́ ka síwájú Bọ́lá Ahmed Tinubu la. Mo fi ọkàn Tinubu la. Ká lè mọ̀ pé yà ń jẹ wá. Ó mà ṣe o. Táwa la ṣẹ̀ tí ò dáríjì wá. Ẹ wá jẹ́ àlójú orí Awólọ́wọ̀ ká lọ ti Bọ́lá Ìgè ká lọ ti gbogbo wọn ká lọ rèé bẹ̀ wọ́n. Yar'Adua. Olórí ilé iṣẹ́ tó ṣe mọ́ fọ́gbọ́n ọdún ìyá tó jẹ́ mọ́ fọ́gbọ́n oṣù. Ẹ bá ń ṣe àẹ́jọ́. Ọmọ kì í ṣe gbogbo. Love, share and like. Òun ló máa ń dúró òjòrò náà. Ẹ jẹ́ kí ní Yorùbá kán mọ̀ pé ń ká wa láà. Òun ló bá ẹ ṣe tó. Ọ̀pọ̀ èèyàn kódà láàárọ̀ yìí mo sì gbà pé dáhùn èèyàn ní sọ́tẹ́ ẹja orí ibú dẹ́ lọ rèé jẹ l'Ábùjá kẹ́nẹ́ kan ẹjọ́ nítorí Ọlọ́run ìgbà wo làwọn èèyàn wà ní jèrè ọ̀rọ̀ lára wa. Wọ́n ti ń jèrè ọ̀rọ̀ lára wa already. Sáwà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀làánú ni. Àbí kí ni tá ló ṣẹlẹ̀ gangan. Ìjẹ́bù ti gómìnà. Àkọ́dé gbogbo nǹkan ẹ bá ń ṣe o. A máa ju ṣe ìrẹ̀lẹ̀. Ẹ sálẹ̀ ẹ̀ láàánú lójú ni. Ọ̀sùn wọ́n dá wa. Kí ni tí ń ṣẹlẹ̀? Báwo sọ ọjọ́? Wọ́n rẹ̀ ṣe ìdánwò Muhammadu ni o. Ọmọ Lawali ni o. Nígbà kàmpéènì ẹni á lọ rèé fọkàn balẹ̀ pé dọ́là tó wọ́n gegele ńgbà náà yọ wálẹ̀ owó epo tó lọ òkè ẹ gbé wálẹ̀ ṣe ẹ kàjọ wa ni ẹ tàn wá ni ẹ gbé wa ń gogo ni ẹ ti rí alọ́dẹ̀ ẹ ti rí wa ní amukun mẹ́kọ̀ọ́ ẹ̀dá ẹ wá tàn wá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin inú Ọlọ́run o. Gómìnà Adébáyọ̀ ti lóun tó ẹ̀ dí o. Kò sẹ́ni ọ̀rọ̀ yìí ọ̀kan. Ìlà méjì Adébáyọ̀. Kò sẹ́ni tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀kan. Gbogbo èèyàn pátá ní ń kérora. Gbogbo èèyàn pátápátá ní fìtínà ti bá báyìí. Ọ̀pọ̀ ọkọ mi ní òní ordinary 1,000 naira lọ́wọ́. Gómìnà Adéní. Ìyà ń jẹ wá. Àwa lè rìn lórí òpópónà kankan má bàa yàfi jínigbé. Bó làwọn èèyàn ò ṣe ní máa jíyàn gbé máa béèrè fún ránsọ́ọ̀mù nígbà tí ìlú ọ̀dẹrùn. Orúkọ bàdé yín kábí sílẹ̀ tí ọ̀bàjẹ́ kò ní bàjẹ́ lórí rẹ̀. Bí kú ilé ọ̀bá sì pa ní tòde ò lè pa ní. Gómìnà Adébáyọ̀. Ó ṣòro ká lè jù ọ́tọ́ mọ bí a sìnkú baálé ilé sí. Ó ṣòro ká Fúlàní àbáwọn ajínigbé ó tó máa wọ ààfin máa já àwọn ọba gbé tí ọba lọ́wọ́ ara lé nú. Ẹ̀yin ọba aládé gbogbo ẹ̀yin náà ṣe dáadáa. Ẹ tighten up security. Ọba ní mójútòlù ńgbà kan ẹ̀ mójútòlù máa Àbújá lẹ̀ ń mójútó. Adélẹ̀ ń gbé kí Àbújá lọ rèé máa gbowó. Adélẹ̀ ń gbé kiri ọ̀dọ̀ àwọn gómìnà lọ rèé máa tọrọ bárà. Kí ló dé? Ti Ìgbò ẹ jẹ́ ká pa àwọn kan kájọ ṣe o. Ẹ lọ́wọ́ bá ó sàn. Má fi hùwẹ́ máa rántí àdéhùn yìí o. Ẹ jẹ́ ká lọ́wọ́ bá ó sàn. Ráìsì 70,000. Dọ́là 1,650. Alárùdí ni. Pẹtrólù 600 to 700. Bá ó sàn. Tinubu. Dédé bàbá. Kódà o. Bàbá ò bá ṣe dédé. Àtẹ̀lé ẹ tọkàntọkàn. Wọ́n àlù ṣe dédé tí wọ́n ní máa ṣe. Bá ò bá ṣe dédé ìròyìn ṣe tiwọn. Bó ṣe ti má bàjẹ́ ìdí. Àtẹ̀lé yín tọkàn tara la fi tẹ̀lé. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́n ti K1 The Ultimate. Táwọn ẹ̀gá fúnra wọn tá sọ. Tó fi ń testify sí pé ìyà ń bẹ ń lù ú. Wọ́n náà ṣe fídíò
tí wọ́n fi ń jẹ́ aráàlú ọmọ pé àwọn náà faramọ́ tí mà ń ṣẹlẹ̀ yìí àwọn ọmọ faramọ́ tí ń ṣẹlẹ̀ yìí o bọ̀dá Tinubu ó sú wa o ó ti sú wa ó ti sú wa wàláhì tàláhì zumabiláhì la ilaha illa huwa wàláhì àmọ́ tá a ṣe sí mọ́ o àwa lè rìn a lè ṣe ká ẹni agbèpé nítorí rẹ̀ ìyà burúkú ní fi ń jẹ ara yìí ẹni agba èpè nítorí rẹ̀ àbí torí yín ká fi gbèpè ni tí gbogbo ọmọ Yorùbá dojú oró kọ wá pẹ̀lẹ́pè tí a dojú oró pẹ̀lẹ́pè ọ̀gá o ẹ̀yin náà gbọ́. President Nàìjíríà Àkànbí Adé ni. Àkànbí Adé. Àkànbí Adé ni. Àkànbí Adé ni. Gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kí yín. Wọ́n ní kí yín. Wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin Àyìndé Wasiu. Bí bá ṣíwájú ọ̀gá mi, bò bá wọlé. Bò bá wọlé. Ẹni bá ṣíwájú ọ̀gá mi, bò bá wọlé tó. Bò bá wọlé tó. Gbogbo aráàlú Nàìjíríà àwọn aṣoríire. Àwọn aṣoríire. Wọ́n lẹ́ni tí ó di àlọ́wọ́lọ́wọ́. Àlọ́wọ́lọ́wọ́. Èèyàn tó ń tẹ́ lọ́wọ́ àròjù ọlọ́run. Àròjù ọlọ́run. Òótọ́ ni mo mọ Àyìndé Wasiu aṣíwájú àṣẹ. Aṣíwájú àṣẹ. Àkànbí ọ̀gá mi ẹ̀gbọ́n mú ayé wí. ìtawà náà nígbàgbọ́ nù rẹ̀ ń gbà nù pàṣíwájú ó ṣe. Ààrẹ ń kọ́ wá nínú Àyìndé ẹ̀wọ̀n ń ṣe sí. Ẹ̀wọ̀n ń ṣe sí. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n nílẹ̀ ìpẹ̀lẹ̀ ọ̀rọ̀ àtọ̀là òwò ọgọ́. Òwò ọgọ́. Èèyàn tó ń kọ́ oṣù kò lè fi ṣe kọ́kọ́. Kò lè fi ṣe kọ́kọ́. Èmi náà kò bá ṣíwájú ọ̀gá mi àánú lórí. Àánú lórí. Gbogbo nǹkan lọ́wọ́ fún ẹ Àkànbí aṣíwájú. Àkànbí aṣíwájú. Kò tó gbàgbọ́ Nàìjíríà kò tó gbèsè rí. Káwá Ahmed Tinubu. Ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Àwọn aráàlú wọ́n tó wọ́n sunkún ìyà ìjẹba tó bọ̀ Àyìndé kò tún sí náà. Kò tún sí náà. Àwọn olóṣèwájú Àyìndé ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Àwọn èèyàn bàjẹ́. Adíjẹ́nìdì máa dàrú ẹ̀wá bí fọ ipa kọ́ sí. Ẹ̀wá bí fọ ipa kọ́ sí. Àkànbí Àkànbí Àkànbí. Báwo aráàlú sọ ẹ̀ẹ́dẹ́gbà tí ikú. Ẹ̀ẹ́dẹ́gbà tí ikú. Aráàlú ni Àkànbí aṣíwájú. Àkànbí aṣíwájú. Gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. À ń bínú sí ọ. Bọ́lá Ahmed Tinubu ìjọba rí ọ̀dá ìjọba nira ni. Àwọn oníṣòwò ní ẹ̀yìn wọ́n ń bínú. Wọ́n ń bínú. Ẹ̀wọ̀n tọ́wọ́ ọ̀dọ́là àgbàmọ́ wà lọ́wọ́. Àgbàmọ́ wà lọ́wọ́. Ọ̀rọ̀ wọn jí mi gbé ní Nàìjíríà ojúṣe wájẹ́. Ojúṣe wájẹ́. Àkànbí Adé ni ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Mo wá ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù Àkànbí. 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 Mo ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù. Ìgbà wo la fẹ́ ní sùúrù dà? Sùúrù Àkànbí. Gbogbo ń bá wa nílẹ̀ yìí Àkànbí mi máa tún ṣe. Ìgbà wo la ṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ túnṣe oṣù kẹjọ là ń lò lọ yìí? Ìgbà wo la tún ṣe? Ọ̀gá mi Tinubu. Tinubu. President Nàìjíríà Àkànbí Adé ni. Àkànbí Adé ni. Gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kí yín. Wọ́n ní kí yín. Wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin Àyìndé Wasiu. Bí bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé. Bò bá wọlé. Ẹni bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé tó. Bò bá wọlé tó. Gbogbo aráàlú Nàìjíríà àwọn aṣoríire. Àwọn aṣoríire. Wọ́n lẹ́ni tí ó di àlọ́wọ́lọ́wọ́. Àlọ́wọ́lọ́wọ́. Èèyàn tó ń tẹ́ lọ́wọ́ àròjù ọlọ́run. Àròjù ọlọ́run. Òótọ́ ni mo mọ Àyìndé Wasiu aṣíwájú àṣẹ. Aṣíwájú àṣẹ. Àkànbí ọ̀gá mi ẹ̀gbọ́n mú ayé wí. Ẹ̀gbọ́n mú ayé wí. Gbogbo aráàlú ààrẹ ń kọ́ wá nínú Àyìndé ẹ̀wọ̀n ń ṣe sí. Ẹ̀wọ̀n ń ṣe sí. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n nílẹ̀ ìpẹ̀lẹ̀ ọ̀rọ̀
àkọ́bí aṣíwájú. kò tó gbàgbọ́ nàìjíríà kò tó gbèsè rí. kò tó gbèsè rí. àkànbí ọkàn mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí. ẹ̀jẹ̀ wa ń ṣe sí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ọ̀lẹ̀ yìí kó tó di wípé ìbínú yìí yọ pọ̀ ju bó ti yẹ lọ. Eléyìí ṣe pé bóyá ti ìkórìíra èèyàn. Ó dá mi lójú pé nínú bloggers nínú sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tó tẹ́rí gbèpè jù mo gba èpè tí èyí ṣe kékeré èpè nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí nǹkan ò bá wá dá tá à ń rí ìnira tá a sì ń gbàdúrà fún ìdẹ̀ra tá a bá wá ké gbàjarè sí orí ààrẹ pé ká wá àtúnṣe sí ìrùnrùpá àti ìjayòpá torí pàwọ́ la kì í yín lánàá àwa la polongo yín lánàá àwa la jẹ́ gbogbo èèyàn mọ̀ pàṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò ṣe dáadáa tá a já torí ni tí ń jùrù tí ń yọ̀ ọmọ ni tọ́ba wa dájá tó ṣàdédé rí ni tí ń bínú ẹ̀ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ni Aṣíwájú abẹ̀yìn ẹ dákun ẹ wá nǹkan ṣe sí ìyà yìí pọ̀ ìnira yìí pọ̀ fìtínà yìí pọ̀ ìdààmú yìí pọ̀ sálárì ọ̀ka nǹkan kan mọ́ sálárì ní ìsìn táwọn èèyàn ń gbà mọ́tò náà fi ń wọ̀ ẹni ṣoògùn owó gan ń ṣọ́wó náà ni kí ló wá dé àìwí bẹ́ẹ̀ á kú bẹ́ẹ̀ o àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ mo lẹ́nu àti sọ̀rọ̀ mo lẹ́tọ̀ọ́ àti bá ìjọba sọ̀rọ̀ torí pé kí ni ìjọba tí mo gba ìpèlé lórí ni ọmọ Yorùbá mà wọ̀n mí lépè o pé kí ló dé tí mo sọ̀pọ́ọ̀tì ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí mo sọ̀pọ́ọ̀tì kándídéèsì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ń gbowó bọ́bá wa níbi ẹ ti fún mi lówó you can bring it out ìfẹ́ inú mi ni mo ṣe mo wò wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni so bí ìnira bá wá dé we are all in this together and we must all shout gbogbo wa gbọ́dọ̀ pariwo síta ké gbàjarè títí tí àtúnṣe yóò fi bá ni eléyìí ṣe ti kórìíra Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìnira ní ìjọba yín jẹ́ ẹ bá wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ kí wọ́n ní ultimate gan pariwo. President Nàìjíríà Àkànbí Adé ni. àkọ́bí adé ni. gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kí yín. wọ́n ní kí yín. wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin àyìnlẹ́ wá sí i bí bá ṣíwájú ọ̀gá mi bọ̀ bá wọlé. ó bá wọlé. ẹni bá ṣíwájú ọ̀gá mi bọ̀ bá wọlé tó. ó bá wọlé mọ́. gbogbo aláàrùn Nàìjíríà àwọn ìṣòríire. bàbá ṣoríire. wọ́n lọ. kàkà kọ́pọ̀ èèyàn ó ṣoríire orí ibú ló ń ṣe torí ẹni ó ń lo mọ́tò tí ò rí mọ́tò lò mọ́ ṣó ṣoríire ni ó ṣorí ibú ni nà ó. òótọ́ ni wọ́n mọ ẹni. ẹni tó ti ń jóúnjẹ ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ tí tó ń rówó mu yòkíyòkí díẹ̀ sẹ́nu tọ́wọ́ dẹni tí oúnjẹ ẹ̀kángẹ́ndì nira fún kò ṣoríire ó ṣorí ibú ni ìjọba Bọ́lá Ahmed Tinubu ló sì kó wa sí. ẹ wá ń ṣe sí. ẹ wá ń ṣe sí. ọ̀rọ̀ ẹ̀kọ́ nílẹ̀ ìpẹ̀lẹ́ ọ̀rọ̀ àtàlà ọ̀wọ́ gọ́gọ́. ọwọ́ gẹ́gẹ́. èèyàn tó ń tọ́ oṣù kò lè fi ṣe nǹkan. kò lè fi ṣe kankan. èmi náà. ẹjọ́ nítorí Ọlọ́run ẹni tí ń gba 30,000 lóṣù tí ń fi 28,000 wọkọ̀ kí ló fẹ́ fi 2,000 naira ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àkànbí ọ̀gá mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí. ẹ̀jẹ̀ wa ń ṣe sí. àwọn aráàlú wọ́n tó wọ́n sunkún ìyà ìjẹba tó tó àwọn àyìnbé òtún síná. òtún síná. báwo ló ṣe wájú àwọn àyìnbé ẹ̀jẹ̀ wa ń ṣe sí. ẹ̀jẹ̀ wa ń ṣe sí. àwọn èèyàn bàjẹ́ àníjẹ́nìdì ní máa dá. Aṣíwájú ẹ jẹ́ á padà sórí ìjọba ẹlẹ́kùnjẹkùn Àkànbí ẹ
jẹ́ padà síjọba ẹlẹ́kùnjẹkùn kówó ilẹ̀ Yorùbá ó máa gbélẹ̀ Yorùbá owó ilẹ̀ Ìgbò ó máa gbélẹ̀ ilẹ̀ Ìgbò káwọn Haúsá náà ó máa fi tán bá rí lọ́dọ̀ wọn ká máa fi ṣe ẹ̀ṣọ́ ara wọn. bóyá tẹ́ ẹ bá lè ṣe yín fún inú ìran Yorùbá ọ̀bá dùn a nígbàgbọ́ nínú yín o àmọ́ ẹ ti ń já wa nítàn mọ́ torí pé kíni ebi ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́ ń pa wá o. ọ̀rọ̀ wọn jí mi gbé ní Nàìjíríà ojúṣe wa jẹ́ àtọ̀bí adẹ́mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí. mo wá ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù fákọ̀bí. mo ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù fákọ̀bí. gbogbo ń bá wa nílẹ̀ yìí. sùúrù náà la ní lásìkò tá a wà yìí ẹ má wàá tọ́ wa sùúrù ẹ má ṣe kíni ẹ má tọ́ wa sùúrù Ṣèyí Tinubu ìnira ìpọ̀ o yọ̀ọ́dẹ̀ wù mí ẹ bá ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ ọ̀gá ológun ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́pàá ṣẹ̀ ẹ̀ ń dismiss ẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ ti kọ́ ní gbogbo ọ̀nà téèyàn fi jà ni gbogbo ọ̀nà tó lè lò láti fi takú yín ilẹ̀ ti kọ́ ẹ kọ́ níbọn yínyìn ẹ kọ́ bá ṣe ń yan àdó olóró ẹ kọ́ ní gbogbo nǹkan ẹ wá gbaṣẹ́ lọ́rùn rẹ̀ lójijì ẹ ṣe máa wo punishment míì kẹ́ ẹ máa fún wa eléyìí náà lè jẹ́ kí ìjínigbé ọmọ wọ́pọ̀ ẹni tẹ́ ẹ ti dí lọ́nà àti jẹ ẹ ti dí lọ́nà àti mu tí ọ̀rọ̀ wọ́n fi sẹ́nu mọ́ ṣé ẹ mọ̀ wípé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣú bẹ̀ ń sẹ́ni ó náà wà wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ìtọ́kà náà ni pé kò náà lu ọpọlọ tẹ́ ẹ ti kọ́ kéè lówó yóò ro 1+2 papọ̀ ẹ ti kọ́ níbọn yínyìn ẹ ti kọ́ ní gbogbo nǹkan ẹ ti kọ́ bí èèyàn ṣe farapamọ́ nínú igbó kò sí ní tẹ́ẹ̀tì ìkọ́tá ẹ wá torí ẹ̀ṣẹ̀ ráńpẹ́ ẹ sáàkì ẹ̀ ọlọ́kàá ti ń gba 200 naira lójú títì tẹ́ ẹ torí ẹ̀ tẹ́ ẹ dá dúró àwọn mínísítà tó ń gba rìbá honourable members tí ń kówó jẹ ẹ dákun kí là á ṣe sáwọn o gómìnà tí ń da títì tí ń wú lọ́jọ́ kẹta tó commission rẹ̀ kí lẹ́ ṣe sírú wọn lẹ́yìn tí àwọn olóṣèlú bá jí wa lówó tán abẹ́ ẹ̀gbọ́ wọ́n mà tó ń gba pension wọ́n ń gba gratuity nínú òjò nínú ẹ̀rùn àwọn ọmọ ológun àwọn ọlọ́pàá wọ́n ń bẹ lójú pópó ìyẹn ni ẹjẹ́ máa consider mọ́ wọn lára káwọ́ ọ̀nà míì tá a lè máa gbà fìyà jẹ ẹni tó bá ṣẹ̀ nínú wọn ni léyìí tá a fi wá máa dismiss wọn pé wọ́n máa rí lé wọn. ẹ má gbàgbé kò sẹ́ni téèyàn fẹ́ júwe lé fún tínú rẹ̀ ó dùn o gbogbo ọ̀nà tó náà bá mọ̀ ní èsáré láti lówó ẹ ti kọ́ wọn bí wọ́n ti jà ẹ ti kọ́ wọn bá ṣe é yìnbọn ẹ ti kọ́ wọn ní gbogbo nǹkan ẹ wá ní wọ́n máa lọ lé it is not done that way look for alternative punishment tẹ́ ẹ lè fún wọn ni ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yẹn ọ̀gá ológun ọmọ Yorùbá ni ọ́ ọ̀gá ọlọ́pàá ọmọ Yorùbá ni yín ẹ̀yin méjèèjì ẹ sì ń ranjú yín kalẹ̀ ìjínigbé ìpànìyàn ọwọ́ agbókùnlẹ̀ Yorùbá
àsìkò tiwa lẹ̀ ń bàjẹ́ yìí opportunity ìran Yorùbá ilẹ̀ ń bàjẹ́ yìí ìtàn ò ní gbàgbé gbogbo yín o torí náà ń kọ́ ọ̀gá ológun lágbájá àti ọ̀gá ọlọ́pàá ẹgbẹ́ tó kún beef of security. ẹ ṣe kíni gbogbo inú igbó Èkìtì ilẹ̀ àwọn ajínigbé ti wà wọ́n ń bẹ ní òpópónà Ọ̀yọ́ sí Ìlọrin wọ́n ń bẹ ní òpópónà Èkó sí Ìbàdàn wọ́n ń bẹ ní òpópónà Ìbàdàn sí Abẹ́òkúta wọ́n ń bẹ ní òpópónà Ìbàdàn sí Ilé Ifẹ̀ sí Òṣogbo àwọn ajínigbé ti gba gbogbo òpópónà wa gbogbo ǹjọ́ ogun là ń rántí ọmọ tó le ǹjọ́ ọjà là ń rántí akíkanjú ọmọ ẹ ránṣẹ́ pé àwọn akíkanjú ọmọ yín ìfẹ́ dárúkọ ẹ pàrọ̀nù yín ẹ pọ̀dọ̀fin àwọn tọ́rọ̀ ààbò bá gbèrú ẹ pè wọ́n to a round table ẹ discuss báwo la ṣe lè ṣe bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ lè ṣe ẹ legalize ìbọn fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá ká lọ rèé fowó wa rà bọ́n ká mọ gáìdì ara wa àmọ̀ràn mi rèé o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìjọba ààrẹ ìjọba ànira lọ́dọ̀ tèmi lọ́wọ́lọ́wọ́ báyìí o àmọ́ tó bá dọ̀la tí n bá rí àyípadà màá kọrin re kì yín padà àmọ́ báyìí toró kàn mí Dáúdù mọ jẹ́nu ilé mi mo níyàwó mọ lọ́mọ mo ní mọ̀lẹ́bí tí ń wojú mi ìrì dédé ṣe mọ́ àwẹ̀ ló ń bọ̀ yìí báàgì ìrẹsì 70,000 níbo la fẹ́ dọ̀rùn lásì oko obo la dọ̀rùn lásì epo 600 to 700 naira per litre dọ́là 1,650 ọ̀gá. àkọ́bí aṣíwájú kò tó gbàgbọ́ Nàìjíríà kò tó gbèsè rí àkọ́bí ọ̀gá mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí àwọn aráàlú wọ́n sunkún ìyà ìjẹba tó tó àbáyé òtún síná. báwo ló ṣe wá jẹ́ àbáyé ẹ̀jẹ̀. ẹ ti ẹ̀ gbọ́ kí ló ṣe náà wá tọ́kàsà déédé tó tún collapse ṣèbó ti ṣiṣẹ́ dáadáa láàrin oṣù kan kí ni tó wá ṣẹlẹ̀ ta ló tún lọ rèé tọ́ bọ́ná lójú tí iná tó fi á lọ tá a bá di pa àti ẹ̀wà tún ní iná àríná kankan tàn mọ́. ta ló lọ rèé tọwọ́ bọ́ná lójú. Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mẹ́sẹ̀ the Honourable Minister of Power. wọ́n ní torí pẹ̀lú náà. ọ̀rọ̀ kàn yín o. bí wọ́n ṣíwájú ọ̀gá mi bá wọlé. ẹ má jẹ́ wọn ó fọ̀rọ̀ mínísítà ìbá reputation yín jẹ́. kò fẹ́ yí a mọ́. ẹ wo ní bẹ́ńdì káṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ ṣàṣeyọrí náà. ó mà ṣe o. mo sọ yìí mo dákẹ́. tó rà sọjù ó lè díjà. àmọ́ èyí tí mo sọ yìí ẹ bá ń ṣíà ẹ̀ fún Ṣèyí Tinubu. ẹ ṣíà ẹ̀ fún Fọláṣadé Tinubu. ẹjọ́ kan Bọ́lá Ahmed Tinubu la. ẹjọ́ kan àwọn tí ń ṣèjọba wa Fẹ́mi Gbàjàbíàmílà ẹjọ́ kan la. èmi náà kò bá ṣíwájú ọ̀gá mi àánú. ẹ bá wa ṣàtúnṣe o. gbogbo nǹkan lọ́wọ́ fún ẹ àkọ́bí aṣíwájú. Ọlọ́run ò ní dààmú wa. ọgbàrún Nàìjíríà. òkú ebi ti pọ̀ nígboro. àkọ́bí ọ̀gá mi ẹ̀jẹ̀ wa ń ṣe. kọ́lọ̀ ń ṣàánú wa ni. àwọn aráàlú wọ́n sunkún ìyà ìjẹba tó tó àbáyé òtún. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. àwọn ló ṣe wá jẹ́ àbáyé. etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora wa ò ní rùkú yín wá sílé. ìnira wà
ìdààmú wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ Akọni, ààrùn jẹjẹ mọ́ àwọn aráàlú. òkú ebi ti pọ̀ ń gbòòrò kọ́lọ̀ ń ṣàánú wa Àkànbí aṣíwájú. á tó máa pàdé torí inú ń bí mi inú ń bí mi àní inú ń bí mi Gbogbo ará Nàìjíríà ń bínú. Àwọn oníṣòwò ńlá yìí wọ́n ń bínú. ẹ̀yin ọba Ẹ̀wọ̀n Ọlọ́run ó fòfò rẹ̀ mí o ìdààmú wà lọ́wọ́. Ọ̀rọ̀ wọn jí mi bẹ́ẹ̀ Ọlọ́run ó fòfò rẹ̀ mí tó ṣe wájẹ́. àti Tinubu Bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ àwọn má yà ká o má yọ̀ dájú o aráàlú gbọ́ ìgbé wa. Fákànbí. Mo ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù Fákànbí.